kábíyèsí olódùmarè. ojúbà. ọba lánàá ọba lónìí. báyé ìwọ ni ọba. ọba títí ayérayé. ojúbà. ọba tá a pèpè tá a lè pè tán. ni ọba. ọlọ́run ọba mi ọba tá a kìkìkì tá a lè kí tán. tó ní gbogbo ògo. ọba tó dá ikú tí kìí kú. rere kárí ayé. ọlọ́run ọba mi ló dá ìsàn kìí ṣàìsàn. ojú. òun ló dóúnjẹ kìí jẹ. ojúbà. òun ló dómi kìí mú mi. ìbà Elédùmarè ọba tó ní gbogbo ayé. ọlọ́run ọba mi ìwọ náà ní báyẹ̀. láti bẹ́ẹ̀ lórí ìtẹ́ títí láéláéláé. orí ìjókòó mo wà mọ́ ọkàn mi bàbúbú wájú rẹ̀. látọ̀gbọ́n ìṣẹ̀dá mi mo yí ká ọ̀tún mo yí tòsí mo bá rúkúrúkú fẹ́ni náà alápọ̀nlé jùlọ ẹni ayérayé. ẹni tó bá mọ núrò dandan yóò mọ̀ pẹ́ dùn. ọlọ́run ọba mi mo ronú jinlẹ̀ ló jẹ́ kí n mọ̀ pé wá. lẹ́yìn rẹ̀ kò sí mọ́ ọba títí lá. torí wọ́n lọ́ba tí ń bẹ ńgbà tí gbogbo nǹkan tí ò tí ì máa bẹ. sì ọlọ́tọ̀. nígbà tí gbogbo nǹkan ó bá tán tán pátápátá ìwọ ọlọ́run ọba mi ìwọ nìkan ló ṣẹ́kù. àná olùwòsàn alá. mo kí yín jákè ìjádò gbogbo àgbàlá ayé ibi tẹ́ ẹ ti ń láǹfààní àti máa gbọ́ mi. à ń bọlá fún. lórúkọ ọlọ́run ọba mi àjọkẹ́ ayé àsákẹ́ ọ̀run. júbà ojúbà ẹ o. lórúkọ ọlọ́run mo fi ń kí yín káàbọ̀ sórí ètò ìgbésí ayé ẹ̀dá. olúwa ọlọ́run aláàánú ojúbà rẹ ìbà Elédùmarè. ọlọ́run ọba mi tó ń gbẹnu mi sọ̀rọ̀ tí gbogbo ayé fi rò pé mi mo máa ń wí. àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé. ọlọ́run ọba mi tí ń gbẹnu mi sọ tí gbogbo ayé fi rò pé mi mo máa ń sọ. ojúbà ojú. èmi ọ̀dọ́mọdé pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ tọ́lọ́run ọba mi fèrò sísọ tó fèrò lọ́rùn. lórúkọ ọlọ́run ọba mi mo fi ń kalẹ̀ sórí ètò lónìí. tí ò lè pa kọjá láéláé. òun lọ́ba lánàá ọba tó ọba lónìí àti ọba títí ayérayé. títí mi a mọ̀ ní erinjúbà gbóúnjò òní ló sì dòrí olúgbó. òkú fún ẹ̀fọn júbà lẹ́ńjọ ojúgbọ́ ọ̀dàn jò ní in ló sì dòrò olóòdàn. òye òpin tó. kò lójúbà fún lẹ́ńjọ ní ilé lànà fún ni. iṣẹ́ rẹ ni ó. ọlọ́ọ̀bà mi mo tún ti kó bẹ́rẹ́ mo júbà fún ọ tún wá gbẹnu mi sọ̀rọ̀ ní déédéé àkókò rẹ̀. ní aláàánú tó fẹ̀bùn ṣe mí lọ. ìwọ lọba tó fàgbọ̀n sẹ́nìkọ̀ọ̀kan wa lógo tún wá gbẹnu mi sọ̀rọ̀ kí gbogbo ayé kí wọ́n tara mi ṣàǹfààní nínú tí wọ́n mú wá fún wa lónìí. ọ̀dọ̀ rẹ náà ni gbogbo ògo náà padà sí olúwa. ẹni náà ọba náà olùwòsàn aláàánú. lẹ́yìn ìgbà tí mo ti júbà fọ́lọ́run ọba mi ẹ̀dá àti ìgbà gbogbo ládéládé lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbálá ayé gbogbo. àrùbá fún ìlọba pa alágbára ọlọ́run ọba mi ẹ̀sìn ọba yóò jẹ́ kó pẹ́pẹ́pẹ́. Sáré àtàwọn lágbára ọlọ́run gbogbo ọmọ rí ìyọ́nú ọlọ́run ọba mi. ìgbà gbogbo ẹ̀yin lóyè ìgbà gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùnú ìlú gbogbo ẹ̀yin àlùfáà tọ́lọ́run ọba mi pè ní sàn-án gbogbo ẹ̀yin ajímọ́tẹ́síbí òfin bọ́lọ́run ọba mi sọ̀rọ̀ wọn láwọn kó wọlé ànábì Muhammad ọ̀rẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam. gbogbo tí wọ́n bá sì ń tọrọ báyìí ńlọ́lọ́ ọba mi fi hàn lọ́wọ́. lórúkọ yín mo tún fi ń kalẹ̀ sórí ètò lónìí o. ìgbà gbogbo ẹ̀yin àgbààgbà wòlíì gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba mi pè yàtọ̀ sẹ́yìn tó pera yín. lágbára ọlọ́run ẹ̀ ṣiṣẹ́ ẹ̀ ṣe débi èrè o. ìgbà gbogbo ẹ̀yin ọkọmọ nífò ojú àlá àwòrè tí wọ́n ń jẹ fáwọn ẹgbẹ́ wọn. gbogbo yín náà mojú bàbá ìbá gbogbo àwọn tó juni lọ ìbá bàbá ìbá yìí. mo tún ti kalẹ̀ sórí ètò yìí. ìkànnì tí mo wáyé là ń pè ní Cream Radio and TV. tẹ́yìn bá ṣàtìyìn bẹ́ẹ̀ yálà ìkànnì Facebook ní àbí ti Instagram kò bá sì jẹ́ ti YouTube. ẹ̀yin sá ti wà láwárí Cream Radio and TV. kétékété báyìí lẹ́ẹ̀ máa wò mí bẹ́ẹ̀. ìgbésí ayé ẹ̀dá lètò ètò ìgbésí ayé ẹ̀dá. àfihàn tèmi ò ní di introduction táàfin bá ti wọjà gbogbo ayé ti mọ̀ pé ò sáde ní. èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín náà ni. Moshood Ibrahim ló kọ mi unique presenter àlàyé mọ̀ mí sí ẹ̀sẹ̀ tẹ̀ǹtẹ̀ tilẹ̀ kọ.
ọlọ́gbọ́gbọ́ fọ́lẹ̀ adé orí. àánú gbogbo wa rí gbà láti bẹ̀rẹ̀ ọdún yìí títí dákòókò yìí. ọlọ́gbọ́gbọ́ mo kí gbogbo àwa tá a jọ lọ́dún lápapọ̀ lágbára ọlọ́run ní fọdún ilé ìsàsímọ̀. kì í ṣe bẹ́ẹ̀. ọdún 2022 tá a sì tún wò ń wájú ìlágbára ọlọ́run ìdùnnú náà tayọ̀ báyìí ńlá àfipàdé ẹ̀. kẹ́yẹ adé. lórúkọ lọ́wọ́ bọ́tìn mi ti ń bá mi gbé òkè gbé síbi tó dáa. síkírù àyìnlé bá rí. Mr. Fortune lágbára ọlọ́run ò ní gbaná mú o. síkírù àyìnlé. gbogbo wọ́n sì ṣiṣẹ́ àṣedèbí èrè lágbára ọlọ́run bá mi àlárọ̀ bí. lórí eré fújì adé orí ọ̀gbìn. kò jẹ́ ní bàjẹ́ ọ̀dọ́nù adé orí ọ̀gbìn. ó dúpẹ́. ẹ wò ó láì fàkókò ṣòfò láì dọ́nà pẹ́ni. ẹ mọ̀ pé lábala báyìí la pa gbímọ ètò. abala àkọ́kọ́ lórí ètò ìgbésí ayé ẹ̀dá mo pè ní òwe tòní. abala ìkejì la sì máa ń ṣíra wa létí la máa ń pè ní ọ̀rọ̀ ìsítí àbí agogo ìsítí. sórí ẹni. ọ̀rọ̀ àgbà tún ti kalẹ̀ lónìí o. abala òwe tòní níbo mọ̀ mú wa lọ. ẹ̀dá tó rọ fọn ìka ọmọlá kejì. ó pẹ́ títí ọmọ rẹ̀ á jẹ́ níbẹ̀. mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ lórí ìka òṣùwọ̀n. kẹ́ ẹ tẹ́tí inú kẹ́ ẹ gbọ́ mi. ọ̀dà. abala òwe tòní ni. lábala òwe tòní èmi ọmọ ilé ń bá lára jọ̀hún ògbọ́n wọ́n tàn ti bú bàbá rẹ̀ ní yorùbá lónìí káfòwe sọ̀rọ̀ káfi pe ní ṣàkíyèsí káfòwe sọ̀rọ̀ káfi gbani nímọ̀ràn. lábala òwe tòní níbo mò ń mú wá rè é. tí yorùbá bá lọ tí wọ́n bá bọ̀ tí wọ́n bá ní ẹni tó bá tajì erùpẹ̀ yóò gbowó òkúta. owó ètò nínú ní sókè ẹni tó bá tajì erùpẹ̀ wọ́n ní dandan yóò gbowó òkúta ni. ọ̀rọ̀ ìkànnì àti ẹ̀ iṣẹ́ tá a yàn láàyò orí. wọ́n lé lé lé. owó tá a yàn láàyò tá à ń ṣe ǹjẹ́ à ń fòótọ́ ọ̀nà ṣe é. wọ́n lé wọ́n bá. wọ́n ní ẹni tó bá tajì erùpẹ̀ wá wọn rí. dandan yóò gbowó òkúta. ọ̀nà tó mi bá wọnú àgbọn. wọ́n wá wọn rí. ìwọ bàbá màmá bóyá nǹkan ẹyọ nǹkan oúnjẹ oníyíyọ ni wọ́n ń tà ǹjẹ́ òǹjọ́ sunwọ̀n rẹ̀ ó kún ǹjẹ́ báwọn èèyàn sì finú tán ọ ǹjẹ́ wọ́n ń bọ̀ nígbẹ̀yìn bẹ́ẹ̀ ò fẹ́ ò bẹ́ẹ̀. tí wọ́n máa tajì erùpẹ̀ ẹ̀yin abanijẹ́. tó máa jáwé lórí orí ilé onílé kò fi máa bo tiẹ̀ mọ́lẹ̀ torí ẹni tó bá tajì erùpẹ̀ wọ́n ní dandan yóò gbowó òkúta. bẹ́ẹ̀ ò fẹ́. ẹ̀yin ọ̀dàlẹ̀. bẹ́ẹ̀ ò fẹ́. ẹ̀yin abanijẹ́. bẹ́ẹ̀ ò fẹ́. ẹ̀yin ọ̀dàlẹ̀. wà ní ó ṣe. gbogbo wa ẹ̀yin abá. ọ̀rọ̀ yìí kàn wá gbọ̀ngbọ̀n olúwa. bàbá màmá ẹ̀yin ní tá à ń ṣe níṣẹ́ olúwa. iṣẹ́ tá a yàn láàyò ẹ̀yin ǹjẹ́ à ń fòótọ́ ọ̀nà ṣe é. olúwa ní ó ṣe. wọ́n lè ń tó bá tajì erùpẹ̀ olúwa ní ó. yóò gbowó òkúta. ẹ̀yin abanijẹ́. gbogbo wa náà la mọ̀ pé wà ní ó ṣe. ẹ̀yin ọ̀. yẹ̀pẹ̀ níbi a bá ti rí yẹ̀pẹ̀ ibẹ̀ náà láti rókúta
àmọ́ wo tó rò pé ọgbọ́n tó mọ̀ tán o lè kórè àwọn méjì àwọn mẹ́ta o lè wórí wọn pọ̀ torí àwọn èèyàn finú tán wọ́n rí ọ léèyàn gidi ìwọ ti fẹnu yáná rẹran sọ́bẹ̀ fún gbogbo wọn àmọ́ nígbẹ̀yìngbẹ̀yìn ibi tí wọ́n fi ọ́ sí kí wọ́n bọ̀ nígbà ẹ̀san rẹ̀ bá wá dé ìwọ jẹ́ ń bẹ àwọn ọmọ rẹ̀ náà jẹ́ ń bẹ ẹ̀ ń bá tajì òrùpẹ̀ dandan yóò gbowó òkúta torí ibi tí yẹ̀pẹ̀ bá wà àyíká abẹ náà láti rókúta ìyẹn ni pé ẹ̀san kì í kú níta bá ṣe dáàfò tọ́ ọ̀nù ṣe ìwọ bàbá talẹ̀talẹ̀ ọ̀rọ̀ ìkẹyìn náà gbọ̀ngbọ̀ngbọ̀n dé bí a ti ń dé ìmọ̀lẹ̀ dé o. ilẹ̀ kan ṣoṣo para ìwọ náà mọyì èèyàn tó ta fún àbí tí wọ́n ti rà ní ayé nàmí nalẹ̀ ìyẹn láyé pọ́ńtọ̀ àmọ́ pé owó tó gbọ́n ọdún tó gbọ́n ọdún bí a ti ń dé. tíwọ náà rí i pé ìyàtọ̀ ti bá ibi tó ti talẹ̀ fún wọn sóòtún gbógun tì wọ́n àbí sóòtún máa fọbẹ èyàn jẹ wọ́n sùn ìwọ náà ronú sí owó ètò ní ṣókí ni a ní àfipèrè àwa ṣàkíyèsí torí pé ẹni tó bá tajèrò ẹ̀dá yóò gbowó òkúta ìwọ tó o bá ṣèkà tó rò pé o sí láṣìgbé èmi ń bẹ̀ ẹ́ ní o ọ̀run ìwọ tó o bá ń gbèrò láti ṣe ọmọ làkejì láburú kó o ronú ara rẹ kó o pìwàdà torí pé owó òkúta ló padà gbà nígbẹ̀yìn ẹ wò ó ẹ̀jẹ̀ ń takọ́sọ́ sábàlá ẹlẹ́ẹ̀kejì. tí mo pè ní ọ̀rẹ́ ìsítí kádàrá mi mo ṣe àbí agogo ìmọ̀ràn. padà ìyẹn ti dájú. kádàrá mi kò sẹ́ni tó lè yí padà ìyẹn ti dájú. èmi a máa ń sọ lábala ẹ̀ mọ̀ wò pé ọmọ kékeré ní bọ̀ ọ́ sọ̀rọ̀ mọ̀ wò pé ìwé mélòó ló kà ojú tẹ̀kẹ́ o. mọ̀ wò pé ìrírí mélòó ló ti rí inú ayé èmi a máa sọ pé ọ̀rọ̀ tí n bá sọ èèpẹ̀ ọjà ìmọ̀ràn tí n bá gbọ́ ọ́ ni o gbà ló kó o sì fi sòdiwọ̀n ayé rẹ. abala bó mò ń mú wa lọ lábala agogo ìmọ̀ràn àbí kí n pè ní ọ̀rọ̀ ìsítí àfi máa ń ṣèrà wá létí ni àfi gbogbo wa ká fi ọpọlọ ká fi mú ká kọ́gbọ́n bẹ́ẹ̀. ìlú tẹ̀tẹ̀ lọ sórí òkè Olúmọ. ìlú mi ò kẹ̀rẹ̀ rí mo yege mo dúpẹ́ ìlú tẹ̀tẹ̀ lọ sórí òkè Olúmọ. lórí òkè òun pẹ̀tẹ́lẹ̀. ibẹ̀ la gbé bí mi sí o ibẹ̀ la gbé tán mi dàgbà o ilẹ̀ omi. agogo ìmọ̀ràn tọ̀sẹ̀ yìí ó ní mo pè ní wẹ̀yìn wò. lórí òkè òun pẹ̀tẹ́lẹ̀. ibẹ̀ la gbé bí mi bàbá màmá ibẹ̀ la gbé tán mi ẹ̀gbọ́n àbúrò ilẹ̀ omi. bùrọ̀dá sìstá máa yọ̀ ẹ̀yin náà wẹ̀yìn wò. lórí Olúmọ máa yọ̀ láti bẹ̀rẹ̀ ọdún yìí lórí Olúmọ máa yọ̀ oṣù kínní lórí oṣù kejì máa yọ̀ oṣù kẹta ló oṣù kẹrin oṣù kọkànlá oṣù kejìlá ìlú tó ń wakọ̀ rẹ̀ dópin yìí ìwọ náà wẹ̀yìn wò pé kí ni nǹkan tí mo ṣe láṣeyọrí kí làwọn àṣeyọrí mi láti ṣe ìbẹ̀rẹ̀ ọdún yìí títí di ìparí ọdún tá a wà yìí wẹ̀yìn wò kó wò pé kí ló ń pàkúdé bọ̀ yálà nídìí iṣẹ́ tó yàn láàyò ni àbí nídìí òwò tí wọ́n ń ṣe kí ni tó ti gbọ́n ọ tuntun ti mú ọ gbèrú yálà ní ti dáadáa àbí n tó kó ìfàsẹ́yìn bọ̀ ìwọ náà wẹ̀yìn wò ìwọ náà wò ó bó o ṣe ń bà bọ̀ wo ibi tó o bá dé wo iye ọmọ ọdún tó o pé lọ́dún tó lọ wo iye ọmọ ọdún tó o pé lọ́dún eléyìí
lóòótọ́ kádàrá sọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo wa la dálé ayé tá à ń sáré ká. mi ò ní gbàgbé. àkúnlẹ̀mìyàn ìlàjáyé bá. ọkàn mi. adélé ayé lójú nǹkan gbogbo wa. ọjọ́ ìtújà ṣùgbọ́n wọ́n dúró lórí. ṣùgbọ́n kí ló ń fàfà sẹ́yìn bá wa. orúkọ ẹ̀gbá o èmi ọmọ. tó o sì wò pé. máyọ̀ máyọ̀ máyọ̀. ìwọ ń rí láàfin sẹ́yìn nǹkan ayọ̀. àmọ́ tó jẹ́ pé nǹkan àparun ló jẹ́ fún mi ò lù mọ́. lèmi sì ń pè ọ́ sákìyèsí. máyọ̀ o. lèmi ń la gogo òkìlọ̀ gogo ìmọ̀ràn sí ọ létí. máyọ̀ máyọ̀ o. pé kò ronú kò wẹ̀yìn wò. wọ́n ti ẹ̀ní tí wọ́n bá dojú agbo ìwọ mọ náwó bí ẹlẹ́dà ni nígbà tí wọ́n ti ń tẹ̀wó ni. èmi ò máa yọ̀ lórí Olúmọ èmi ò ṣògo yìí lọ. ò sí wó pé ṣé bẹ̀rẹ̀ ọdún lókìkí o. ṣé bó ti bẹ̀rẹ̀ gbàgbé. rẹ̀ tó náà ló ṣe déédéé àkókò tá a wà. lórí Olúmọ. tó bá jẹ́ bẹ́ẹ̀ Máyọ̀, máyọ̀. ò sì tún rántí ibi tó ń lọ lórí Olúmọ. àwọn ọmọ tó bí máyọ̀ 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 o. lórí Olúmọ. kó wẹ̀yìn wò lórí wọn. máyọ̀ máyọ̀ o. lórí Olúmọ. tó ń sojúṣe rẹ lórí wọn tó ń ṣẹ̀tọ́ rẹ lórí wọn sáwọn ọmọ rẹ ń rí dùnnú látara rẹ síyàwó rẹ ń rí dùnnú látara rẹ méjì mẹ́ta nìwọ tiẹ̀ fẹ́ ń yàwó àmọ́ ṣé ìfọ̀kànbalẹ̀ wà fún wọn tó gbé wọn lé gan ìwọ náà wẹ̀yìn wò kí ló ń fa rúkèrúdò láàrin wọn kí ló ń fa gbọ́n mi sí omi òtó láàrin wọn ìwọ náà wẹ̀yìn wò kó o lè bá a ṣàtúnṣe sí ni kó o pààrọ̀ kó o pọ̀dọ̀ fún inú rẹ gbọ́dọ̀ fáwọn ẹsẹ̀ gbẹ. àwọn nǹkan wo nìwọ náà gbéjú sílẹ̀ gẹ́gẹ́ bí ojúṣe rẹ àwọn nǹkan wo ló ṣe tó jẹ́ pé ó sì jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ rẹ nínú ilé láì kú ẹ̀ kiri. ìwọ náà wẹ̀yìn wò ẹsẹ̀ pẹ̀lú. ọmọ rẹ àkọ́bí ọlẹ́lẹ́gàn. ìbò ló wà ní déédéé àkókò yìí ìpínlẹ̀ tí wọ́n gan lè fi ṣe fàárí tó o lè fi yan gan láàrin àwọn ọ̀rẹ́ ìrọ̀. ìpínlẹ̀ lẹ́gàn ṣe. ńlá ni wọ́n ń pa fún. mo fẹ́ kí gbogbo wọ́ kọ́gbọ́n nù mo fi kí gbogbo wọ́ ronú jinlẹ̀ lẹ́gàn ṣe. torí ọdún eléyìí ló tún tẹnu bodò ìrọ̀lẹ́ lẹ́gàn pa. ó ń ṣe ọwọ́ kàn yín gbọ́ngbọ́n ìpínlẹ̀ lẹ́gàn ṣe. ìwọ náà wẹ̀yìn irọ́ kí ló kákùdé bá iṣẹ́ rẹ ìrọ̀. àwọn oníbàárà tó o ti pàdánù nú ọdún yìí àwọn nǹkan wo ló ń gbèsè tó fi di pé wọn ò padà wá bọ̀ mọ́. àbí kí wọ́n náà wò ó pé kí ló tún lè mú mọ́sẹ̀ rẹ tí ó tún fi gbèrú sí i yálà nírin iṣẹ́ ni àbí nǹkan ọ̀tún àrà ọ̀tọ̀ tó tún lè jẹ́ kí iṣẹ́ rẹ kó rojú rí kí gbogbo ayé oríṣẹ́ rẹ níṣẹ́ àṣelà. àmọ́ kó o ròyìn kó o wẹ̀yìn àwọn tó fa ìṣubú fún ọ yálà lọ́dún tá a fẹ́ lò tán yìí ni kó má bàa tún jẹ́ pé ó ti lérò ní. ọdún tá a tún fẹ́ bọ́ sí àwọn nǹkan náà ni ó tún wá di tó tún fi bẹ̀rẹ̀ ọdún torí ènìyàn. ilé mi ṣe ń pè ọ́ ṣàkíyèsí tí mò ń la gogo ìmọ̀ràn lé ọ létí àbí o. pé kò tẹ́tí kò gbọ́ ni kò ṣàtúnṣe kí wọ́n náà wá rí i pé kúmọ́dé nísàlẹ̀. àwọn nǹkan yìí ló ń fa àkùdé iná ṣe àyàn ló ń dàbí ìgbéníjà fún ọ ìsàlẹ̀ tí ò jẹ́ kíṣẹ́ rẹ kó ti ju ibi tó wà yìí lọ. ó kẹ̀yìn ó ṣèjọba náà ilé iṣẹ́ tá a fi ọ́ sọ lórí lé lórí ìsàlẹ̀. yálà lágbọ̀n ìjọba kan ìsàlẹ̀ èkó. àbí ta aládàáni àtọ̀rìn ìwà ọ̀mọ́ra wọn. náà bá mi fàṣẹ sí ọ lẹ́nu ó ṣe mí sì. ìwọ náà wẹ̀yìn wo káká láti bẹ̀rẹ̀ ọdún tá a wà yìí ó ṣe mí sì. títí di dédé àkókò tá a tún wá wà nínú ọdún yìí ẹ̀yọ́ àwọn mélòó ló ti tara rẹ dìde àwọn mélòó ló ṣubú látara rẹ àwọn wo ni ń rí ọ tí wọ́n ń yọ̀ mọ́ ìnádùn. ẹyọ. àwọn wo ni ń rí ọ tí wọ́n ń pòṣé ẹyọ bàbá ń ta. yálà nítorí pé wọn ò rí dùnnú látara rẹ ni àwa ò lè sanwó níbòrè. èmi ń pè ọ́ pé kó o ṣàtúnṣe kó o lọ wẹ̀yìn wò kó o rò sọ́tún kó o rò sósì kó o rántí òwe Yorùbá tún ní bọ́mọdé bá ṣubú àwòwájú bágbà bá ṣubú àwẹ̀yìn ọmọ kékeré tó ṣubú tó wòwájú ó wo ibi tí ń lọ ni ìwọ ọ̀dọ́ ìwọ náà wẹ̀yìn kó o wò bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ pẹ̀pẹ̀pẹ̀ kó o wo ibi tó o bá dé
kó wo àwọn nǹkan tó ń fa kùdé tó ń fa ìṣubú fún ọ kó o lè wo wájú tó ń lọ àgbàlagbà ìwọ náà wẹ̀yìn wo kó o wo ibi tó o ti ń bá a bọ̀ o ti lè kà á dọ̀tọ̀ ọdún ọgọ́tọ̀ ọdún kí ni àwọn nǹkan tó rí pé àwọn nǹkan ló ń fa kùdé bàgbésí ayé rẹ ẹ mọ̀ pé ètò yìí mo fi máa ń síra ara wa létí ni lóòótọ́ ọlọ́run bá mi ń ló lè tọ́ asọ́nà àmọ́ nínú ọ̀rọ̀ àjọ ayé èèyàn ní láti máa gbá àwọn ìgbésẹ̀ kan kọ́nà ọba mi sì máa bá a fá mi sí i lágbára ọlọ́run bí gbogbo wa tá a ṣe ń rò ó láàrin wákàtí tó kù yìí láàrin ọjọ́ tó kù yìí láàrin ìṣẹ́jú tó kù yìí tọ́dún yìí ó fi parí ọlọ́run bá mi ó sùn tuntun náà ayé gbogbo wa ìnádùn ní àyànfẹ́. ẹ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí tẹ̀ ń bá mi pín káàkiri àgbálá ayé ọlọ́lá ló jẹ́. lórí ìkànnì Cream Radio and TV lẹ́nìkan wọ ṣòkòtò tó. ẹ̀yin náà lè tún síbẹ̀ ní ìkànnì Facebook yẹn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook àbí ti Instagram bàjẹ́ ti YouTube náà ni gàdá ńlá ló. ẹ̀yin ẹ sáà ti wà láwárí Cream Radio and TV kètèkètè báyìí lẹ́ẹ̀mọ́ wò ó jù wọ́n lọ òṣègbè wọn. ètò ìgbésí ayé ẹ̀dá lètò ìgbésí ayé ẹ̀dá ìlẹ̀ tó tà ń gbọ́ ó jù wọ́n lọ òṣègbè wọn. pété kí gbogbo owó wẹ̀yìn wò ló ṣe. níbi tá a bá wà lágbọ̀n ibi tá a bá wà ìríjẹrígún. káwọn nǹkan tó ń kó bá wa nídìí iṣẹ́ wa ìnádùn bá. ká sì tún wá àwọn nǹkan tó tún gbé wa gòrò àpárá. àwọn nǹkan tó tún ti gbé wa ga ju bí tá a wà ká lè bá àtún tẹpá mọ́ ni ìnádùn ní ká bá sì rá àwọn nǹkan tó gbé aṣojú ṣé o ní. ká bá rí níwájú ká lè bá àpẹ́lẹ̀ ni ká lè bá àṣàtúnṣe sáwọn nǹkan ẹ wò ó lábala gógó mọ́ ṣé o ti kò. kò ní jù bá ń lọ ẹ jẹ́ kọ́mọdé ilé kó gbọ́ kó fi sọgbọ́n ọmọlára. kágbá àgbà abẹ kó gbọ́ kó fi sòye má wò pọ̀ ọmọ kékeré ìlú ń bọ̀ sọ̀rọ̀ ẹ jẹ́ ń bọ́ sápàlà ẹlẹ́ẹ̀kẹta tí mo pè ní ìgbésí ayé ẹ̀dá ẹ mọ̀ pábálà yìí ni mo ti máa ń mú ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ táwọn èèyàn wá torí pé nǹkan kan lórílẹ̀‐èdè yìí nǹkan kan lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbálá ayé. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà ó ilé ayé yìí ó fẹ́. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé. ayé yìí fẹ́lẹ́fẹ́lẹ́ jábẹ́ lọ. èyí fẹ́lẹ́ o. ẹ̀gbọ́n náà. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà ó ilé ayé yìí ó. kí ló dé tà ń síra wa ń bi. ẹni ọ̀rẹ́ dà kó má ṣe bínú. kí ló dé tà ń fi bí kanra wa. bí ni bí ń dání. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà ó ilé ayé yìí ó fẹ́lẹ́ o. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé ilé ayé yìí fẹ́lẹ́ o. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà ó ilé ayé yìí ó fẹ́lẹ́ o. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé ilé ayé yìí fẹ́lẹ́ o. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà ó ilé ayé yìí ó fẹ́lẹ́ o. ọ̀rọ̀ ọmọdékùnrin kan mo fẹ́ mú wá. ọba òkú lẹ́sẹ̀. ní déédéé àkókò tọmọ. mo fọkọ̀ bọ̀ ọ̀rọ̀kùnrin yìí létí mo fi bò ó láṣìírí. ayé lè. ó pè mí ní. ọmọ adá. ó ní unique presenter. níbo ló bá yé. kí n fọ̀rọ̀ tòun kí n fi ṣàríkọ́gbọ́n fún gbogbo ọmọ àgbálá ayé. ṣèbá ọmọ ọlọ́run. ọmọdékùnrin láǹfààní àti lọ iléèwé ti alákọ̀ọ́bẹ̀rẹ̀. ọ̀la. ayé. kí n ṣe ní pépèpé torí pé mi wọ̀n rọ́jọ́ mùsùlùkùn. gbà ó. fẹ́lẹ́ láyé. ó parí. ilé ayé yìí ó fẹ́lẹ́. ó tún lọ ti girama. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé. ó tún ta kọ́sọ́ bọ́ sí ti iléèwé yunifásitì. fẹ́lẹ́ o. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà ó. ilé ayé yìí ó fẹ́lẹ́ o. ìmọ̀ sí òròyìn lárákùnrin lọ kọ́ inú iléèwé gíga àti yunifásitì. ayé yìí fẹ́lẹ́ o. ó kẹ́kọ̀ọ́ gboyè. láyé gbà ó. ilé ayé yìí ó. ọmọdékùnrin lọ sìnrìn ìlú. lẹ́yìn
lẹ́yìn ọdún kan tó sì ń ròlú. ilé ayé lè ogun nílé ayé. ibẹ̀ ló ti pàdé ọ̀rẹ́ rẹ̀ kan. asán ni àmọ́wọ́bà. ọ̀rẹ́ rẹ̀ yìí wọ́n jọ lọ iléèwé gíga ìyẹn ti yunifásitì ni. ọmọ yìí. wọ́n jọ máa ń sọ̀rọ̀ lórí fóònù yẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní gbogbo ìgbà tó lọ sí ìrúùlú. alágbára ayé ẹ rọra kò sóhun tá a máa mú lọ sọ́run. wọ́n pàdé ara wọn lẹ́yìn ìsìnrúùlú. ẹ jẹ́ ká rọra láyé. èèyàn ń jẹ́ gẹ́gẹ́ bí àkókò ọdún kan tí jẹ́ pé gbogbo ọmọ wálé ọdún. ilé ayé yìí fẹ́lẹ́ o fẹ́lẹ́ fẹ́lẹ́ láyé ìgbà o. wọ́n ríra wọn sọ̀rọ̀. ilé ayé yìí ó fẹ́lẹ́. ọ̀rẹ́ rẹ̀ ní. fẹ́lẹ́ fẹ́lẹ́ láyé. ìlú èbó ló ń ti wálé. fẹ́lẹ́ o. òun náà sì fẹ́ ṣe oore fún un. ìgbà o. òun fẹ́ tóun náà bá lè bá a ṣe kóun náà kó bọ̀ ń lọ sílùú èbó. inú ọ̀rẹ́ rẹ̀ dùn èèyàn arákùnrin yìí. ẹ wò ó láì dùn pinnu. ata ló fi sẹ́nu ẹni a ní kó kíni lẹ́yìn o ẹ̀gún. ìlú Cairo lórílẹ̀‐èdè Egypt làwọn ọmọ lọkùnrin ti wálé ọdún. ìkà ló ń ṣe fún. arákùnrin gba ìwé ìrìnnà. àkùkọ gàgàrà ò fẹ́ kí kéke. ọba àṣẹ gbogbo ẹ̀ lọ́nà ẹ̀tọ́. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé. ọmọ mú lọ. láyé yìí fẹ́lẹ́ o fẹ́lẹ́fẹ́. ń gbọ́ dùn. ilé ayé yìí ó fẹ́. ó gbà á lé. wọ́n jọ bẹ̀rẹ̀ ìgbésí ayé. ilé ayé. ọmọkùnrin ń gbìyànjú. fẹ́lẹ́. ẹ ní iṣẹ́ kíni ọ̀rẹ́ rẹ̀ tó mú lọ iṣẹ́ kíni ń ṣe. yóò fẹ́lẹ́ o. bó bá jẹ́rẹ̀ ló mọ̀ ọ́ ṣe. yàrá wa máa ṣe. ọmọkùnrin ó máa ń bá wọn fọlẹ̀ nílé ìtajà ńlá ìgbàlódé kan ni. máa ṣe lọ. lẹ́yìn oṣù méjì fẹ́lẹ́ o. ó sì ń bọ̀rẹ̀ rẹ̀ wá sẹ́ni o. fẹ́lẹ́fẹ́lẹ́ la. òní ń bọ̀ ilé ayé yìí fẹ́. òní ń fún jíjẹ òní ń fún mímu. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé ìgbà. àmọ́ lẹ́yìn oṣù méjì ilé ayé wọ́n lọ bá mi gbàdúrà. o. fẹ́lẹ́fẹ́lẹ́ la. ọ̀rẹ́ rẹ̀ náà ríṣẹ́. ilé ayé yìí. àwọn tó ń nulẹ̀ náà ni. fẹ́lẹ́fẹ́. àmọ́ ilé ìwòsàn ńlá kan ìlú ti bá a ríṣẹ́. ayé yìí ó fẹ́. báyìí làwọn méjèèjì ń kó pa. ọdún kìíní àló ọdún kejì àló. lẹ́yìn ọdún kẹta ọ̀rẹ́ rẹ̀ tó mú mọ́ra lọ́hùn-ún. nígbà tọ́rẹ́ yìí ti ń ṣiṣẹ́ ní ló ti di pé wọ́n ti jọ ń padà wọ́n ti jọ ń sanwó ilé wọ́n ti jọ ń pinwó ilé san. at optimistgist.com.ng. lẹ́yìn ọdún kẹta ọ̀rẹ́ rẹ̀ mú mọ̀ràn wá fún un bóyá káwọn máa ra àwọn nǹkan èlò káwọn máa fi ṣọwọ́ sórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n sì máa bá wọn tà á. báyìí ọ̀rẹ́ rẹ̀ tó mú wọlé ó gbà sọ́rẹ́ rẹ̀ lẹ́nu tóró náà ló kúkú fà mọ́ra láti bẹ̀rẹ̀ ọjọ́ ayé ẹ̀ ìyẹn ní orílẹ̀‐èdè Egypt nílùú Cairo lọ́hùn-ún. ilé ayé. wọ́n bẹ̀rẹ̀ sí ń ra àwọn nǹkan èlò tí ń lò náà tí wọ́n bá ti rí táwọn òyìnbó ta ní gbàǹjo àwọn ọ̀rá wọ́n bẹ̀rẹ̀ sí fi ṣọwọ́ sílẹ̀. ilé ayé yìí ó fẹ́lẹ́. wọ́n ń ṣe lé fúngbà díẹ̀. ẹni ọ̀rẹ́ dàkú má. nígbà tó owó tó ń rú gọ́gọ́ sí wọn lọ́wọ́. ẹni abínibí ń dání. wọ́n bá tún mú owó mọ́tò mọ́. fẹ́lẹ́fẹ́lẹ́ la. wọ́n bá tún rọkọ̀ ayọ́kẹ́lẹ́. ilé ayé yìí ó fẹ́lẹ́ o. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé. ilé ayé yìí fẹ́lẹ́ o. fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà o. ilé ayé yìí ó fẹ́. ọ̀rẹ́ rẹ̀ tó mọ́rẹ́ rẹ̀ sọ́dọ̀ ìyẹn ọ̀rẹ́ àkọ́kọ́ òun mọ̀ padà orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ọdún karùn-ún tọ́rẹ́ rẹ̀ ti wà pẹ̀lú ẹ̀ tí ó dórílẹ̀-èdè Nàìjíríà ó ń bọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ̀ ti rí iṣẹ́ ìyẹn iṣẹ́ tó yanrantí iṣẹ́ tó mú wá dáadáa ìyẹn bí ọdún méjì kó tó di pọ́rẹ́ rẹ̀ wá sórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn arákùnrin
tí mò ń sọ yìí ló sì wà lórílẹ̀‐èdè Egypt ní ìlú Cairo lóhùn o. níbo ló fàyè rẹ̀ sí o. ó bẹ̀rẹ̀ sí ní fowó ránṣẹ́ sọ̀rẹ́ rẹ̀ tó mú wọ ìlú Cairo lọ́hùn. ṣèbá ọmọ ọlọ́run torí yòó ti wà lórílẹ̀‐èdè Nàìjíríà. ó bẹ̀rẹ̀ sí ní ra nǹkan ọ̀la ìyẹn lóríṣiríṣi. ayé ó bá a sọ̀rọ̀ lé láyé gbà ó. ó lé kó máa bó ń kọ́lé. àmọ́ ilé ayé yìí ó fẹ́. nínú bí oṣù kẹjọ ọdún tá a lò lọ yìí fẹ́lẹ́ láyé. ọ̀rọ̀kùnrin yìí wálé ilé ayé yìí fẹ́lẹ́ o. ìyẹn ọ̀rẹ́ kejì tí wọ́n mú lọ sọ́hún. fẹ́lẹ́ láyé gbà ó. ọ̀rẹ́ rẹ̀ tó yóò mú lọ ìyẹn ti padà sórílẹ̀‐èdè Nàìjíríà. fẹ́lẹ́ fẹ́. òun àtọ̀rẹ́ ń sọ̀rọ̀ àmọ́ ńgbà tó tó bí oṣù kan tó fẹ́ wá bẹ̀rẹ̀ sí ní pè ọ̀rẹ́ fẹ́lẹ́ fẹ́. ṣe pé rè ó lọ gbogbo àwọn tó mọ̀ mọ́ ó ń pè wọ́n pé wọ́n á máa sọ pé àwọn ó get back sí i àmọ́ ń gbòó dórílẹ̀‐èdè Nàìjíríà nǹkan yan o gbogbo owó tó fi ránṣẹ́ gbogbo àwòrán ilé tọ̀rẹ́ rẹ̀ fi ránṣẹ́ tó fi hàn án yéèlè kọ́ mọ̀ sí nǹkan kan ayé ó wá wò ó pé bóun ṣe finú tán asán ni orójú olóore òun àmọ́wọ́ tó mú un wọ orílẹ̀-èdè Egypt ní ìlú Cairo tó náà fi ń rọwọ́ mú lọ sí i ǹjọ́ yẹ kó ṣerú nǹkan báyìí fún un Anthony ọ̀rọ̀ yìí ó wá bú lọ́kàn níbí ó ní pé kí ni kóun ó ṣe ṣé kóun ó fọlọ́pàá mú ẹ̀rọra àbí kí ni kóun ó ṣe ohun tá a máa mú lọ sọ́run ọ̀rọ̀ yìí ó ti wá gbòmìjé lójú ẹ̀ ọ̀rọ̀ àjàyè ó ti rọ̀rẹ́ rẹ̀ ó ti mọ ibi tí ń gbé ọ̀rọ̀ aláyé ẹ jẹ́ ká rọra. ìyẹn lọ́pọ̀lọpọ̀ wàhálà àti dààmú kó tó mọ ibi tọ́rẹ́ rẹ̀ ń gbé ó wá ní sí kóun ó fọlọ́pàá mú ni fẹ́lẹ́ ó wá pè mí mo láwọn ọlọ́gbẹ́ èèyàn àwọn làákàyè tí ń gbọ́ wá àwọn ọmọ bá wa dá sí i ẹ bá fẹ́ gbọmọkùnrin nímọ̀ràn ṣé kí ni kò ṣe èyí fẹ́ kó fọlọ́pàá mọ́ rẹ̀ fẹ́lẹ́ fẹ́lẹ́ kó wá fọwọ́ lẹ́rán ilé ayé ó sì wọ arákùnrin gẹ́gẹ́ bí olóore rẹ̀ ni tẹ́ ẹ bá fẹ́ pe arákùnrin tẹ́ ẹ bá fẹ́ pè mí tẹ́ ẹ fẹ́ gba ọmọkùnrin nímọ̀ràn àbí ẹ̀yin náà lè máa comment sórí ibi lórí ìtàkùn tẹ́ ẹ ti ń wò mí yálà ní YouTube ni àbí Instagram àbí ti ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook tẹ́ ẹ bá sì fẹ́ bá mi sọ̀rọ̀ lórí ti WhatsApp ẹ lè pè mí ẹ lè WhatsApp mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07054866096 lẹ́ẹ̀kan sí 07054866096 fún ni ọ̀rọ̀ ìgbòmijé lára lójú arákùnrin fẹ́ kí kékeré tòmijé ló fi ń bá mi sọ̀rọ̀ láyé mo wá ní àwọn ọmọ ọlọ́gbọ́n àwọn olóye ìní ń gbétò yìí ìgbésí ayé ẹ̀dá lètò ètò nígbésí ayé ẹ̀dá ẹ gbọ́ kí ló dé tá à ń fa burú kanra wa kí ló dé pé ẹni tó finú tán wa kí ló dé tá à ń já kankan lẹ̀ ẹ wò ó wọn ọ̀rọ̀ jọmọ sòlókùn títí ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé tẹ́ ẹ bá fẹ́ gba arákùnrin nímọ̀ràn ẹ lè WhatsApp mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àbí kẹ́ ẹ kọ́mẹ̀ntì sórí ìkànnì tẹ́ ẹ ti ń wò mí ní ìkànnì Cream Radio and TV lágbára ọlọ́run gbogbo làálàá gbogbo wa lórí gun mẹ́rẹ̀ẹ̀rin àgbálá ayé ọlọ́run bá mi ò ní jẹ́ ó jásán o gbogbo àwa tá a sì ń ta tá a tó ń ta sóòtún tó sì tá a tó ń lọ sílùú ọba lọ́hùn á kéré oko á kò wálé. ó kọ́ mi ò yí padà Ibrahim ló kọ́ mi unique presenter láyé mọ̀ mí sí Moshood ní bàbá tó bí mi lọ́wọ́ lórúkọ ọlọ́wọ́ bọ́tìn mi Mr. Fortune lágbára òní gbáná ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan náà 07054866096 àsìkò ọdún àkó ìmọ̀ràn ọdún tuntun tí ń bọ̀ yóò bá wa láyọ̀ yóò bá wa láyé mi ò fi ilẹ̀ nù bànújẹ́ mi ò ní bá iná bànújẹ́ mi ò fi ilẹ̀ nura mi ò ní bá yín nù nira eré àtayọ̀ báyìí láàfin pàdé títí ọjọ́ mẹ́jọ tá a máa pàdé happy new year báyìí láàmú kíra wa a ní dolódì lẹ́yìn ara wa eré àtayọ̀ báyìí láàfin pàdé ó dàbọ̀. Music at hotmail.com.ng. More music at